ọmọ Yorùbá mo fẹ́ play audio kan fún yín. Mo sọ fún yín, mo ní Ọlọ́run ti ṣe, mo ní Ọlọ́run ti ṣe, ká máa jó ká máa yọ̀ ló kù. Ẹ̀yin tẹ́ ń pariwo ń pé kò sọ́nà ní Yorùbá nation mọ́, ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́ audio yìí. Ẹ̀yin tẹ́ ti wò pé bàbá Professor Banji Akíntóyè wọn ò ṣe anything, ẹ̀yin lẹ́ni audio tí mo fẹ́ play yìí. Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa káàkiri àgbáláyé pẹ̀lú ẹ̀yin bàbá wa, brother wa, sister wa, ẹ bá mi pín fídíò yìí, ẹ bá mi pín fún gbogbo àwọn lọ́balọ́ba, ẹ pín fún àwọn lóníjòyè, ẹ pín fún gbogbo àwọn olóṣèlú tẹ́ bá mọ̀, kẹ́dẹ̀ pín fún àwọn adáhunṣe. Ọmọ Yorùbá ṣẹ́rí, Ọlọ́run ṣe tiwa lọ́wọ́lọ́wọ́. Mo lọ́lọ́run ṣe tiwa. Mo sọ fún yín, bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarerin ká ní arérin ẹmu ẹkì ẹran bí ọ̀rẹ́ kọ́ ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá Ọlọ́run ti ṣe. Ó ní bàbá wa kan nínú Olúwa tó jẹ́ wípé láàrin ọdún 5 wọ́n lè máa sọ̀rọ̀ bá ṣe gbọ́ nípa wọn, ṣùgbọ́n tó bá máa sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ yẹn máa ń dún bí àrá ni. Mo fẹ́ play nǹkan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Yorùbá nation àti Nàìjíríà, ẹ já gbọ́. wípé tí Nàìjíríà di Fáráò, Fáráò pé Olúwa ní jẹ́ kí àwọn ènìyàn ní ọkọ̀. jẹ́ kí àwọn èèyàn mi kó lọ. Nígbà tó máa ní ká lọ, wọ́n ní ẹ lọ́ máa ṣèjọba, ṣùgbọ́n ẹ̀ ń ṣì wà lábẹ́ wọn. Ṣùgbọ́n kò sọ ọgbọ́n tá a máa dá sísà. Ẹ gbọ́. Mò ń gbọ́ bàbá. Kò sí ọgbọ́n tí ìjọba orílẹ̀-èdè yìí lè dá sí àtàwọn òyìnbó tó ń tì mú lẹ́yìn. Gbẹ́gẹ́dẹ́ máa tó gbin náà. Lálà olù. Lálà máa tó òkútù kó àwù. Ṣùgbọ́n ọjọ́ náà máa mú ooru. Ọjọ́ náà máa mú ooru. Yóò mú ooru. Torí àwọn ọba tó ti jẹ́ àjẹ́ máa yàgbẹ́ sórí àga. Torí òjijì ló máa bọ́ sí. Òjijì. Ẹ̀kọ́ lẹ̀kọ́ orúkọ mi ti ní bàbá má sọ fún mọ́. Ọba ẹ̀rí wà. Lójijì lọ́sọ̀kan orúkọ lẹ máa gbọ́ pé ìjọba aṣọ ìlékè tẹ́ḿpìlì Nàìjíríà ti fàyà. Aṣọ ìlékè tẹ́ḿpìlì Nàìjíríà fàyà. Ó ti fàyà. Àrá sán. Ọjọ́ náà lẹ́ẹ̀ tó mọ̀ pé Ọlọ́run sì wà ní Ọlọ́run. Èèyàn ló jẹ́ kò níbi rè Ọlọ́run òre nìkan. Ẹ máa ṣe ohun tẹ́ ẹ ṣe. Ẹrù tẹ́ ò lè rù ẹ̀yin ìjọba Nàìjíríà, ẹ̀yin ọba lọ́ba, ẹrù tẹ́ ò lè rù ẹ máa di fún wa nù. Kí wọ́n máa di ẹrù láwọn ò. Bẹ́ẹ̀ni. Wọ́n dì lé wa lórí. Ṣẹ́yìn náà ti wá gbọ́ àwọn nǹkan tí bàbá wa sọ. Bàbá wa ń jẹ́ kó yé gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé wípé ká lọ máa jó ká máa yọ̀, wípé láìpẹ́ láì jìnà Ọlọ́run á mú wa débi tí à ń lọ. Mo sọ fún yín, kò kí ń ṣe Sunday Igboho ló gbéṣẹ́ ìdání, Ọlọ́run ọba ni. Ọlọ́run ló ní kó máa nìṣó, Ọlọ́run ló ní ọmọ mi nìṣó mo wà lẹ́yìn ẹ. Ṣẹ́yìn náà ti gbọ́kàn tí bàbá yìí sọ, ṣé ti wá rí pé hope wà nù kọ́tà ń ṣe. Èmi ò fìgbà kankan lose hope, I always have hope. Ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá náà lẹ sọ wípé kẹ́yìn àgbààgbà wa lẹ sọ wípé ilẹ̀ Yorùbá kò ń ṣe ilẹ̀ tí èèyàn kọ́ lè máa ṣe rádaràda. Ẹ wo ohun tójú àwa ọmọ Yorùbá ń rí nílẹ̀ Yorùbá ká má tí sòkè òkun. Ẹ wo ohun tójú wa ń rí
ó ní fídíò kan tí mo rí ọmọ kékeré kan tó yẹ kó wà ní school bí abẹmọ 6 years ó ń ṣe labour ó dé jábọ́ látòrí before building story ó jábọ́ sílẹ̀ ńlẹ̀ ọmọ eré jáde láyé ìyẹn tún kéré mọyì ọmọ Yorùbá tó ń gbaru desert tó ń sá lọ Libya mọyì ọmọ Yorùbá tó ń gborí ocean blue sea just because ìjọba Nàìjíríà fi gbogbo ayé fi gbogbo nǹkan fi ní wọn lára àwa sọ pé kẹjẹ ká pín ẹ wá ní ká má pín ṣé ohun táwa fẹ́ jókòó tì lélẹ́yìí ọmọ Yorùbá ẹ máa yọ̀ gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín pé bàbá wa Professor Banji Akíntóyè bàbá yìí ṣe gudugudu méje wọ́n ń ṣe yàyà mẹ́fà kí lẹ fi ṣeré yìí bàbá yìí ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ jẹ́ ká máa kíra wa kú oríire in advance ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé kí ìmọ̀ wa tún máa ṣọ̀kan. Now gbogbo alágbọ́n kan tí pásítọ̀ yìí sọ kò kí ṣe prọfẹ̀tì ní the first person tó máa sọ èmi fún ara mi gan sọ kankan mo sì tú wọn wá létí ọ̀rọ̀ ẹ ní bóyá bí about 3-4 days wípé nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá nation àwọn alálẹ̀ sọ wọ́n ní tó bá kun tíntínní tó bá kun tíntínní ká sílẹ̀kùn Yorùbá nation ká wọnú ẹ̀ á dàbí pé kó sọ náà bẹ́ẹ̀ mọ̀ ni kábíyèsí Elédùmarè ẹ wo gbogbo ọ̀nà tọ́lọ́run gbé movement yẹn gbà tọ́lọ́run fi bá wa yọ gbogbo ọ̀dàlẹ̀ tọ́lọ́run jẹ́ ká mọ who is who mo máa dúpẹ́ Ọlọ́run Elédùmarè pé mi tẹ̀lé owó mo máa dúpẹ́ Ọlọ́run Elédùmarè pé mi gbàbọ̀dì fọmọ Yorùbá mo máa dúpẹ́ Elédùmarè pé mi yẹsẹ̀ mo máa dúpẹ́ Elédùmarè pé gbogbo bí wọ́n ṣe ń tàn mí kí n kúrò lẹ́yìn Chief Sunday Igboho mi kúrò lẹ́yìn wọn Ọlọ́run mà ṣe o kí là bá máa sọ Ọlọ́run ṣe mo dúpẹ́ o mo dẹ̀ mọ̀ kí màá rọ́pẹ́ dúdélẹ̀ ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀ Ọlọ́run bẹ lójú iṣẹ́ tó bá jẹ́mi ni mo sọ àwọn ọ̀rọ̀ tẹ gbọ́ yìí nísìn á dàbí pé àmásbí ẹnu ti pọ̀ jù kíní kan no this is not about masbi ọ̀rọ̀ Ọlọ́run ni bàbá yẹn sọ wọ́n tún kò tẹ̀ and he is not the first person to say it ẹ wo ohun tí àwọn ọ̀dọ́ ká tiẹ̀ fà àwọn ọ̀dọ́ sílẹ̀ ẹ wo àwọn Northern Elders Forum ẹ wo kan tó ń bá Bọ́lá Ahmed Tinubu pò ẹ wo ohun tó ń bá wọn pò báwo ni ò bá ṣe níyì tó kí bàbá ilé ẹ̀wò kọ́dẹ̀ wò pé òkè tó bá rí bẹ́ẹ̀ kàkà kíkú má jẹ sèse á fi ṣàwádànù ó yá Nnamdi Kanu máa bá tiẹ̀ lọ olóyè Sunday Igboho you have become a free man gbogbo àwọn tó bá fẹ́ pè kẹ́ free everybody kẹ́yìn fún ara yín kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kẹ́ pín Nàìjíríà kó ní ká alùpùpù máa bá tiẹ̀ lọ ó ti fi hàn gbàgbàgbàgbà pé àwọn Fúlàní wọn ò ní ìfẹ́ yín bàbá nígbà tí Buhari wà ń bẹ̀ mọyì èèyàn tí wọ́n pa máa ṣe àkàwọn northerners wọn gbé ní wọ́n fẹ́ protest pẹ̀ládúrú oore tẹ́ ń ṣe fún àwọn Fúlàní ẹ wo ọwọ́ tí wọ́n yọ sí yín nísìn Àtíkù dúró èṣù ni Àtíkù ó dúró èṣù pé constitutional right ni protest wọ́n gbọ́dọ̀ ṣe kíníkan adẹ̀ ń sọ fẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu àwa tájọ́ ọmọ Yorùbá àwa nìkan la lè dúró tìyìn délẹ̀ àwọn arábí wọn ò mọ̀ pé máa pẹ́ lórí ipò yẹn gbogbo àwọn strategy tẹ́ lò nígbà tẹ́ campaign àwọn Fúlàní gbogbo tó wà lọ́kàn wọn ni wípé kí ọba tó máa wà bẹ́ẹ̀ àṣìfihàn máa gbé wọn lọ àdéhùn òfin bí i next 2 months rákù pé Fúlàní àbọ̀ síbẹ̀ plan wọn nìyẹn wọ́n ti wá rí nísìn pé ẹgbà politics fáwọn ni
gbogbo ọ̀nà àti dá ojú yín bolẹ̀ ni wọ́n ń gán báyìí. Báwo ni ò bá ṣe dá tó lásìkò tí àwọn Fúlàní tí wọ́n fẹ́ ṣoríṣiríṣi tí wọ́n fẹ́ ṣe yìí? Báwo ni ò bá ṣe dá tó kẹ wá surprise the whole world, kẹ pronounce, kẹ dissolve Nàìjíríà, kẹ wá máa bọ̀ lé ilẹ̀ Yorùbá ò ní gbàgbé yín. Inú mi dùn pé yín náà máa gbọ́ gbogbo àwọn ọ́díò táwọn prophet máa ń sẹ́ndì kiri. It's a matter of time. Yorùbá nation ò ṣe dá dúró, kò kì í ṣe nǹkan tó pé wọ́n lè ra. No, automatically ẹni tó bá ti jọmọ Yorùbá is part of us. Yorùbá nation kì í ṣe ẹgbẹ́, is a liberational movement. Ọlọ́run dẹ̀ ṣe bàbá Tinubu, ẹ̀yin fún ara yín anytime tí ló bá da ẹ máa ń jáde, tẹ máa ń protest, tẹ máa ń pariwo, tẹ máa ń ṣoríṣiríṣi. Àìmọye àwọn fídíò yín tó ń circulate social media nísìn, tó ń circulate. Ohun tẹ́yìn ní kó má ṣe fẹ́ yìí nísìn protest. Ẹ̀yin tí ń fìgbà kan fún ọ̀dì ẹ̀rí nígbàjọba àwọn kan. Èmi nígbàgbọ́ pé Ọlọ́run fẹ́lẹ̀ fún yín lórí ọ̀fẹ́ láti lè jèrè ọkàn gbogbo àwa ọmọ Yorùbá nílànà pé ó yá o, ilẹ̀ Yorùbá o, ẹ máa bá ti yín lọ. Ilẹ̀ Ìgbò ẹ máa bá ti yín lọ. Ẹ̀yà Haúsá ẹ máa bá ti yín lọ. Ẹ wò, mò ń fẹ́ àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá tó wà káàkiri ilẹ̀ Haúsá, kí ìwọ ló mọ tó ń wá kiri o. Ìwọ ló mọ tó ń wá kiri. Kí ló wà ilẹ̀ Haúsá tí ò sí ilẹ̀ Yorùbá? Ẹ mọ̀ pé ara àwọn nǹkan táwọn wèrè fi ń ká wa lápá pọ̀ nìyẹn. A dẹ̀ ń sọ fún yín sí ẹ fẹ́ gbọ́. Protest tí àwọn ọmọ Nàìjíríà fẹ́ ṣe yìí sí àìtí mọ̀bí tó máa yọrí sí. A dẹ̀ ń sọ the same thing tí àwa Yorùbá nation ń bá yín sọ tí ẹ fẹ́ gbọ́. Òun làwọn ọmọ yín tẹjọ jẹ́ Nàìjíríà fẹ́, òun ló fẹ́ protest lè. Temporary enjoyment làwọn wá, àwa wá for life enjoyment fún àwọn ọmọ táì tí bì àti fún ara wa. Ṣé tìlú bá da ṣọ́mà náà fẹ́ protest? If the educational system is working, ṣọ́mà protest? Tí electricity at least tàbá sì rí bí 70 to 80% electricity, ṣé wọ́n máa complain? Ṣọ́mà náà fẹ́ protest? Tí standard education bá wà, standard education tó bá wà, ṣé àwọn ọ̀dọ́mọ náà fẹ́ protest? Tí standard medical bá wà, ṣé wọ́n máa protest? Tí 90 àbí 80% security bá wà, are we gonna complain? Ṣèbẹ́ sọ pé àwa à ń dàlúrú, à ń ṣe gbá, à ń ṣàwo. Ṣáwọn ọmọ Nàìjíríà tó fẹ́ protest yìí náà, ṣáwọn náà ń dàlúrú ni? Òun la ṣe máa ń sọ fún ẹ̀yin kan tẹ́ lọ́pọlọ, tẹ́ máa náà sọ̀rọ̀ fún President Bola Ahmed Tinubu. Kò sí bó ṣe fẹ́ support Tinubu tó ní sound stupid. Quote me. Kò sí bó ṣe lè fẹ́ support Tinubu, kò sí bó bá ṣe lè wò pé lè gbégbà. You will end up sounding and looking stupid. Torí pé wọ́n sọ fún wa pé àgọ̀, wọ́n dẹ̀ tún fi ràn wá pé kí la fẹ́ ṣe. Ariwo táwa ń pa ń gbà yẹn, tíjọba máa da ọlọ́pàá síta tó máa yìnbọn fún àwọn tó wá pa àwọn èèyàn wa. Ariwo yẹn làwọn ọmọ yín Nàìjíríà fẹ́ pa yìí nísìn. A fẹ́ wo bẹ́ẹ̀ ẹ ṣe fẹ́ mú wọn. Mo fẹ́ kẹ́ mọ̀ pé the whole world is watching us. The whole world is watching us. Ṣé tó bá jẹ́ pé àwọn northern elders tó bá nífẹ̀ẹ́ yín, ṣé wọ́n lè bá Tìkù sọ̀rọ̀? Ṣé wọ́n lè pa lẹ́nu mọ́? Ìyẹn lè fi máa mọ̀ pé these people don't even see you. Torí nǹkan tí wọ́n rò kọ́ lọ bá. They did not vote you
wọ́n vote yín torí pé wọ́n like yín, wọ́n vote yín torí pé wọ́n fẹ́ fi yín ṣe process láti lè jẹ́ kọ́mọ Hausa jẹ president, kọ́mọ Fúlàní jẹ president. Kashim Shettima mo rántí dáadáa time kan wà tí CNN tó dárúkọ gbogbo àwọn presidential aspirant tó jẹ́ presidential candidate, orúkọ Kashim Shettima ló wà bẹ́ẹ̀, wọ́n fi Tinubu sí. Mo fi orúkọ náà búra, mo rí lórí CNN, mo rí Kashim Shettima, mo rí Sowore, mo rí Abubakar Atiku, mo dẹ̀ rí mo rí Kashim Shettima. Bàbá ẹ̀yin fún ara yín ẹ mọ̀ kọ́ tó ń lọ, ẹ mọ̀ kọ́ tó ń lọ. Bàbá ẹ máa bọ̀ nílé, bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ máa bọ̀ nílé, ilé yá, àsìkò àti lọlé ti tó gẹ́. Ẹ jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Ṣèbẹ́ wípé àbá yín jà, àpariwo, ọ̀rọ̀ ẹnu là ń bá yín sọ, ọmọ sí bàbá. Ẹ wo ohun táwọn wèrè yìí fojú yín rí. Torí ti yín làwọn wèrè ṣe ń ṣe nǹkan tí wọ́n ń ṣe yìí. Torí ti yín ni wọ́n ṣe ń ṣe láti fẹ́ fi the same tí wọ́n ṣe fún Jonathan. Instead of tó máa fi wá tí àwọn ọ̀dọ́ fi máa ṣe protest, ẹkúfẹ̀ kan pé Nàìjíríà kó ní kálukú máa lọ. Ẹ gbọ́, gbogbo ayé ò ní forget yín. You will serve as a good example. Pé ìgbà táwọn ọ̀dọ́ fẹ́ protest the same thing táwọn tó ń ṣe self determination pariwo náà làwọn tún àwọn kò ṣe Yorùbá nation ló fẹ́ ṣe protest náà. Rally làwọn máa ń ṣe, àwa ò kì í ṣe protest. Rally, yes, rally la máa ń ṣe. Ṣé tó bá jẹ́ pé nígbà tí àwa ti pa ìgbà táwa sọ fún yín pé kẹ má lọ gbà ìṣẹ́ bọ̀pá tí máa wà ní òmìnira báyìí, gbogbo ọmọ Yorùbá máa bọ yín ni, wọ́n á máa kan sára sí yín, wọ́n á máa kì yín ní mẹ́sàn-án mẹ́wàá. Kò dẹ̀ tí pẹ́ jù, kò tí pẹ́ jù bàbá, kò tí pẹ́ jù. Ẹ̀yin fún ara yín mọ̀ pé kò lè work, ẹ mọ̀ bàbá, ẹ̀yin fún ara yín ẹ mọ̀ lọ́kàn ara yín. Ṣé ọ̀rọ̀ táwọn pastors ti sọ síwájú la fẹ́ sọ ni, àbí nǹkan tí àwọn èèyàn ń rí tó ń ṣẹlẹ̀? The country is not working. Tí nǹkan ò bá dẹ̀ work, either kó pààrọ̀ ẹ̀ tàbí kó tún ṣe. Is either they service it or they buy a brand new one. And this time around tẹ́ bá ní ẹ fẹ́ lọ sáfíìsì ẹ̀ kò wọ́ọ̀kì mọ́. Time tí yàn lè sáfíìsì Nàìjíríà ti bàjẹ́ kọjá kọ́nà fẹ́ tún ṣe. Gbogbo wa dẹ̀ là ń rí nǹkan tó ń ṣẹlẹ̀. Fúlàní á wọlé, á pààyàn just like that. Á dẹ̀ lọ láì pòórá, á gbé mọ́tò tàbọ̀kadà, kò sọ́lọ́pàá kankan ní gbogbo ojú ọ̀nà. Kí ló ṣẹlẹ̀ sí fighter jet yín? Kí ló ṣẹlẹ̀ sí drone yín? Oh my goodness. Ẹ jẹ́ ká dọ̀dọ̀ bàbá máa yegun kí má bàa, because ọ̀rọ̀ yẹn ti ń wọ̀ mí lára, ó dẹ̀ ń dùn mí gan pé ìran Yorùbá nìkan báyìí ṣẹlẹ̀ sí. Ó ń jẹ́kọ̀ọ́ tó bá mi inú jẹ́. Ṣùgbọ́n once again mo kí gbogbo wa kú oríire, torí pé Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kó pẹ́ káwa ò ní fi ogbẹ́nu sọ̀rọ̀. Ṣùgbọ́n à ń ro everybody. Protest táwọn ọmọ Nàìjíríà fẹ́ ṣe, àmọ́jọ́ tó máa end, ká mọ bó ṣe máa rí, kó ní kálukú lọ oúnjẹ sílé. Ìwọ tó bá mọ̀ pé o ní family ní Nàìjíríà lásìkò tá a wà yìí, send message sí wọn kó lọ dira. Ẹni Ṣàngó bá tójú ẹ̀ wọlé kò ní bá wọn bọ́ bá kù sùn. Ẹja dọ̀dọ̀ bàbá máa yẹ kú.
Olúsadé ní pẹran abawọ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà lólórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa ẹ pé bàbá máyégún ó fẹ́ dira ni o anything spiritual bóyá ogun ìdílé kan ń bá ẹ jà ẹ pé bàbá máyégún bóyá o fẹ́ gbàwé gbèlú bí kan ni o whatsoever ẹ pé bàbá máyégún ẹ pé wọ́n kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe tí wọ́n lè bá yín ṣe tó bá ti jọ mọ́ ìlànà ìṣẹ̀ṣe tó lásìkò tá a wà yìí a gbọ́dọ̀ jẹ́ kẹ́nìbọ̀dì máa fẹ̀sìn tàn wá mọ́ nǹkan tó dalẹ̀ sí but àwọn tó ń promote ẹ̀sìn ní Nàìjíríà tá a wà yìí jàǹdùkú ló pọ̀ nù wọn 10% tí wọ́n ní wọ́n ń ṣe jàǹdùkú ẹ mọ̀ wọ́n kò dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn ẹ wo. ẹ kó máa bàyà láì tó fi ń jà láláì dẹ́kun tán ń dá ẹlẹ́kun tó gbọ́ ó ní pé orúkọ ìpìlẹ̀ yín ti jọ yàtọ̀ tí mi bá pàdé àbúrò mi tí kì bá ṣe wípé bóyá ìyá ti pàápọ̀ àbí àtijọ́ súnmọ́ ara pé bí àwọn tí ìrìnàjò mi ìwálé wọn àbí mo wá bí kan tá a bá pàdé tá à ń jàjà àìkú ọmọ nulẹ̀ wa ni yóò máa lóun jẹ́ Ayọ̀délé yóò ní òun jẹ́ Múyìwá mi ní mọ̀ wípé àbíkọ́ kóun jẹ́ Emmanuel fàpẹ̀rẹ̀ tó gé bí orúkọ tó sọ á sì máa bára wa jà ilé kan náà ti bí wa a ti rìnrìn àjò lọ sí Ìbàdàn àwọn ìdílé wa ní ìdílé wa ní ilé Adébísí nídìí èèyàn pọ̀ bẹ́ẹ̀ mo sì gbé pẹ̀lú fún ọdún 6 pẹ̀lú bọ̀dá kan a sì sọ̀rọ̀ débẹ̀ rí wípé àwọn náà tán mọ́ ilé Adébísí nídìí kan nígbà tí mo kúrò lọ́dọ̀ bọ̀dá mo gbọ́dọ̀ rẹ̀ fọdún 6 ni o wọ́n ń sọ̀rọ̀ pé sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n dárúkọ ilé Adébísí nídìí kan àmì ọ̀tútù mo ní mo ti wá pẹ̀lú yín ẹ̀sọ́ débẹ̀ yìí ó ní báwo ṣe jẹ́ mo ní bàbá mi sọ fún mi wípé àwa náà tan mọ́lé náà níjọ́ náà mo pinnu pé kò sí nǹkan tí ọmọ Yorùbá lè ṣe fún mi níbàjá mo wá padà ń béèrè àwọn orúkọ nìfẹ́ kí ni ìtumọ̀ Muftau ọ̀pọ̀lọpọ̀ orúkọ òkèèrè wà tẹ̀yìn ìyá wa ń sọ ọmọ tínú yín dùn ṣùgbọ́n ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ Muftau tó má sọ̀tún Muftau fún yín nígbà táwọn èèyàn ń béèrè àwọn bàbá tán gbé ẹ̀sìn fún wọn béèrè ẹ kàn gba ẹ̀sìn ẹ gba orúkọ àwọn ọmọ ti dé ló dáfẹ́ béèrè ìbéèrè òbí wa a ti rí i pé nǹkan tó sọ lórí yín kò ṣe yí padà mọ́ ṣùgbọ́n ti wá rọrùn láti yí ẹ má jẹ́ ká ba ògo ọ̀la wa jẹ́ mọ́ àwọn ọmọ ìyá méjì ti di ọ̀tá nítorí ẹ̀sìn wọ́n ti ń para wọn nítorí ẹ̀sìn kìrìsìtẹ́nì ò fẹ́ fẹ́ mùsùlùmí mọ́ mùsùlùmí ò fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì mọ́ tá a bá wí tán ẹ sọ pé ẹ rí Ọlọ́run ẹ rí nǹkan kan o gbogbo ẹnikẹ́ni tí ọmọ nìyẹn bá ti sọnù kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí wípé ànábì kan ti ṣe kíní kan irọ́ ló ń bẹ́ẹ̀
tó bá ní ànábì kan Ábúráhámù tó ń pè ní Ibrahim òun ni ó ṣe ìpìlẹ̀ àwọn ní ìpìlẹ̀ kìrìsìtẹ́nì àti mùsùlùmí òun ló fẹ́ ìyàwó kan tí tó fi ọmọ ọ̀dọ̀ ọmọ ìyàwó òun náà kọ́ Káàbà ọmọ ìyálé tó jọmọ Séérà òun náà kọ́ Jerusalem ṣẹ́rí pọ̀ mọ̀ bákan nìyẹn àwọn àáfàá bíbá yìí àti pásítọ̀ bíbá yìí sì ń ya wèrè nítorí àwọn ọmọ ìyá kan wọ́n ti fi orúkọ dàwádú tí mùsùlùmí bá fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì á ní tó àwọn fò ní yí orúkọ rẹ padà à ní fi ọ ẹ wà á yí padà bó o bá yí tó bá ń ṣẹ̀sìn rẹ kò tún nǹkan kò mú nǹkan kan dání inú bìkan ló ti jáde kìrìsìtẹ́nì àti mùsùlùmí nǹkan kan náà ni ẹ lọ wo ìtàn báíbù náà tó kọ kùránì ó ti lọ́dọ́gọ́rùn ọdún méjì ìtàn ayé wọn náà kọ sínú rẹ̀ inú bíbélì náà ti kọ kùránì gbogbo nǹkan ló wà bẹ̀ á kàn yọ àwọn orúkọ padà ní tẹ bá rí màá parí nìsín káàkiri sòtọrọ tẹ bá rí Emmanuel wọn á rí nínú ti mùsùlùmí náà tẹ bá rí Isiaka Isaac Isiaka Abrahamu Ibrahim Joseph Yusuf àwọn agbára wa síra wa àti ẹkùnrin wa pé náà ní tó máa Farouk tó wà bẹ bàbá mi fún mi àjọ yanjú àwọn ọ̀rọ̀ kan mo ní orúkọ tẹ ẹ fún àwà pàápàá jù tẹ ẹ sọ mí ìsàyè kí ni ìfẹ́ ìsàyè mọ́ ẹ sọ mí lórúkọ kan jọ kan kí lórúkọ tẹ ẹ sọ mí ẹ sọ pé rẹ̀ mí lẹ́kún kò síbi tẹ́ ẹ ti dárúkọ Yorùbá kò tó lè fi Yorùbá òsì ṣùgbọ́n torí orúkọ tá à ń jẹ́ yìí ọmọ Yorùbá ń dààmú tẹ́ ẹ bá dé ìta ọmọ Yorùbá ń fòrò mo dúpẹ́ dáàbò torí Ọlọ́run ọmọ Yorùbá ń fòrò ẹ jọ torí Ọlọ́run Farouk tó fún àyè mo ní bàbá mi kí ni orúkọ Farouk tó fún wa Mufta kọ́kọ́rọ́ ló ń jẹlẹ Ajara òkúta Mistura àti kí ló fi wọn nǹkan wọn sọ ọlọmọ orúkọ dáadáa rí pé ègún ti dé ni ọmọ Yorùbá ọmọládé ń dààmú gbogbo òdílé Yorùbá ọmọládé ni wá ọ̀rẹ́ tó fẹ́ sòótọ́ mọ́ tí kìí sẹ́wọ́n fẹ́ sòótọ́ yóò máa bẹ̀rù mùsùlùmí tí mùsùlùmí bá fẹ́ sọ̀rọ̀ yóò máa bẹ̀rù kìrìsìtẹ́nì ẹ wá ń pín wa mọ́wọ́ ẹ jẹ́ kámẹ́rà lọ́mọ ìyá Emmanuel tefanisi wọ́n wà túmọ̀ kí ni túmọ̀ Emmanuel mo ti béèrè túmọ̀ Farouk bá sọ wọn nírí tí wọn kan sọ wọn ní àfà kan ti jẹ́ bẹ́ẹ̀ ẹ tó jẹ́ bẹ́ẹ̀ ìran tó jẹ́ bẹ́ẹ̀ rí ẹ mọ̀ nítorí sọ ni gbogbo ìran pátá ló ń bọ òòṣà bí sí yìí wọn kó mẹ lọ́wọ́ pé wọ́n ń bọ òòṣà wọ́n ń sin ojú bọba wọ́n ń sin àwọn tọ́tọ̀ ẹsẹ̀ wọn wá sáyé mo ti gbọ́ yìí sà àti Jerusalem ni o àti kíní kan ni òfin jẹ́ kan náà ni now Emmanuel ìtumọ̀ Emmanuel ni pé ẹni tó ń sin Ọlọ́run. God is with us. God is with us. Now why can't we give the name in Yoruba language to our children? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ mo ti parí ṣùgbọ́n ẹ bá wa sọ ìfẹ́ ò sí mọ́ láàrin ọmọ aládé o ọmọ aládé ni ọgbọ Yorùbá ẹ fi ìfẹ́ sí àárín wa mo gbégbé sọ tó látẹ̀kan sọ pé tó ń sọ pé ẹ fi ìfẹ́ ọmọ Yorùbá ò ní ti ara wọn mọ́ o títa tí ìrà àtẹ́jọ́ jọ ń jẹ àmàlà àtẹ́jọ́ alájọ́ kí ya bí ní kí lójoojúmọ́ wọn ò ní ti ara wọn o gbogbo pé tí wàá sì ti nífẹ̀ẹ́ kò lè bọ́ọ̀lù pàdé pẹ̀lú ìṣòro tọ̀ ojú ẹ̀ lọ ẹ ṣàlùkọ́. ohun tó kù tí mo fẹ́ ká ṣe é ṣe yìí ká fọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà nígbà tí wọ́n dóde ìjọba kankan nígbà táwọn ọmọ àwa lágbègbè tó lé àwọn bàbá wọn sọ̀pọ́ọ̀tì wa kábíyà síkírọ́rìtì tó dálẹ̀ fúnra wa wọ́n ti mú síkírọ́rìtì kan lẹ́sìn wọ́n sọ àwọn kan nífẹ̀ẹ́ lódún ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yín lọ́jọ́ ìwọ̀n ẹ sọ̀rọ̀ ayé nìkan lọ́jọ́ yìí akíkanjú ẹjọ́ yìí ìfẹ́ lódún èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé ti kú bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú gbó abẹ́rẹ́ látẹ̀kìtì nígbà tí mo dé yìí mo dé tán ni. kúṣẹ́ ni mo ní ṣe é wù bàbá. báwa la ní ìdámọ̀ a máa arrange ní gbogbo local government a sì ní security bí at least I need bí 60,000. àwọn kan máa wà nù gbó ti Fúlàní àwọn kan máa patrol ní títì láti lè dáàbò bo àwọn bàbá wa ẹ mọ̀ jà bú wọn mọ́ ẹ mọ̀ bú àwọn ọba mọ́ ẹ mọ̀ bú lóye mọ́ ẹ mọ̀ bú àgbààgbà kankan mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni ká wọ gbó ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa nítorí wọ́n ti bàjẹ́. àṣọ wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo ibi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá
ká fi security mi fúnra wa a nígbà tí dóde ẹnìkankan a dẹ̀ nígbà tí dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan sí bíbẹ̀ kọ́ fúlàní wà wulẹ̀ wa lọ wa a nígbà tí dóde ìjọba a dẹ̀ nígbà tí dóde ẹnìkankan ká fọwọ́ sowọ́pọ̀ ká sọ ọdún orí ilẹ̀ wa gbogbo ojú tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùsẹ̀ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùsẹ̀ ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáà lè lóko sáà lè lódò sáà lè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ́ẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká sí fúlàní oko lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó òun oko wa tán táwọn ará ìdàkọ a wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé fúlàní kó òun oko wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àgbẹ̀fọ́ sọ pé ó kìkì lọ́kàn ìyá mi ni ọ̀lẹ́ rúbà wá fún mo ti wá dé bàlá mo èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́ ni ẹ̀ lọ olóṣèlú bá ń ṣiṣẹ́ bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìnyí wọ́n sáré fà á lápẹ́ ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè.